barakatuhu. Bàbá inú àwẹ̀ náà la wà yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n sì yẹ ká clear fún àwọn kìnnì kan ní ọdún tó kọjá ó kú díẹ̀ kó parí báyìí. Àbí ó dàbí ṣé láti àdàbí yé ní sí à on the 10 ló ń parí báyìí. January 10 ọkùnrin àfa kan jáde. Ok. Àfa àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ló korúkọ rẹ̀. Ok. Ó wá lórí sí Alhaji Saidi Akóredé ọmọ látòkúnbọ̀ ìwé ẹ̀rí mọ̀ sí Òṣùpá ìwé on the 10 nǹkan bábá yóò ṣe náà láwà àwọn ọ̀rẹ́ lòdì pé èèyàn ẹ̀wà gbogbo àwọn àfáà tó wà Nàìjíríà tó wà láyé àlùfáà ló wá jáde pé ìtò ṣe yìí Ìsìlámù tó wá kọ́ á sì kọ́ ilé ìfọ́ bàbá kí ló mú jáde nígbà yẹn kí ló fà á ṣé kò pé kán ríyan síyàn kò sínú ṣẹ̀ríà Ìsìlámù ní àbí ìtò ń gbé wá yẹn ó rí bákan. Tàbí bó ṣe present. Well, alhamdulilayi rabbil alamin. Tí kì bá ṣe wípé ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ èmi ò ti fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ lórí pé ọ̀rọ̀ tí Ọlọ́run bá ti ní èèyàn ti àchífù èèmù ẹ̀ lórí ẹ̀ kéèyàn filẹ̀ ọ̀rọ̀ pọ̀nù ayé nǹkan dẹ̀ pọ̀nù ayé téèyàn ó ṣe lẹ́yìn ọlọ́pàá mẹ́ta kò sọ́lọ́pàá mẹ́ta àmọ́ ìyàwó nǹkan míì tó ti ṣẹlẹ̀. Number 1 ọlọ́pàá mẹ́ta níbo ló ti bẹ̀rẹ̀ kí ló fà á tí mo fi gbọ́rọ̀ yẹn rò kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wàláhì torí Islam ni kí ló sọ sí Saheed Òṣùpá ó ní ọ̀tá Saheed Òṣùpá máa kú lọ́ndì 10 kí ló sọ sí ṣé n tó sọ sí ọ̀tá Saheed Òṣùpá só tó ń tún sọ sọ́lọ́n. èyí tí mọ́nítẹ̀ tẹ́lẹ̀ ní sáà. Fídíò rẹ̀ pọ̀ gan rẹpẹtẹ. Tẹ̀tí ń rí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni òun àtọ́lọ́run jọ ń ṣe mítìnì ni kódà ó sọ ní December 31st January ọdún yìí ó ní gbogbo ayé tá a bá ṣàdúrà o tẹ́ ẹ̀ bá ti dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o àdúrà ò ní gbà. Láwọn ọ̀rọ̀ ńláńlá débi pé téèyàn bá gbọ́ òun nígbàkejì Ọlọ́run òun ju ànábì lọ òun ju ànábì Musa lọ òun ju gbogbo àwọn prọfẹ̀tì lọ òun níjọ́ tóun bá kú òjò rọ̀ fún odidi ọdún 8 àbọ̀dún mélòó tiẹ̀ ló pé láwọn ọ̀rọ̀ tó pé islamically Islam ò faramọ́ but freedom of speech. Ó lẹ́tọ̀ọ́ láti sọ pé tó bá wù. Òun ló ní fóònù ẹ̀ òun ló ní dátà ẹ̀ practice sharia ní South West wa ń bí tó yẹ pé ìlú tó ti ń practice sharia ní ti sọ gbọ́n nǹkan báyẹn òun náà mọ ibi tó ń ti wà. Ṣé bàbá ṣe ṣẹ̀rí ògbé ni. Wọ́n ti ṣèdájọ́ ẹ̀ inú kó wà lẹ́wọ̀n wọ́n ti fi ṣẹ̀ríà dájọ́ ẹ̀ ṣùgbọ́n tá a bá fọlọ́pàá mú ní South West wa ń bí tá a bá ní ó yá ọlọ́pàá wa mú ọlọ́pàá obìnrin lọ wa pé kí ni àdírẹ́sì ilé Ọlọ́run. Tí ń bá ta kàn gan. Ìgbà kí ni kan ti wá pẹ̀lẹ́ èèyàn sọ pé òun ní gbàkejì Ọlọ́run èèyàn lòun ní gbàkejì ọ̀rọ̀ yẹn gbogbo àfa olóríire láyé ọ̀rọ̀ yẹn ò dùn mọ́ wọn gbogbo ọ̀rọ̀ tí ń sọ yẹn. Wọn ò rí jàjà. Àwọn rí jàjà. Number 1 ìjọba Nàìjíríà ò bìlíì pé ó nà mí lóògùn tí wọn bá ti rọgbẹ́ lára ẹ̀ o wọn rẹ jẹ lára ẹ̀ o ó nà mí lóòka ni mo fi ṣubú ìjọ kò sínú ẹjọ́ kìíní. Bọ̀tí ńgbà tọ́lọ́wọ́n ọba àrà ṣe mọ̀ pọ́lọ́wọ́n dẹ̀rẹ́ anábìwá Muhammad anábì jẹ́ oyé wáyé pé inna Allaha dájúdájú Ọlọ́run la yumli lizalim Ọlọ́run máa fi alábòsí lẹ̀ báyìí yóò máa lọ alábòsí lára hatta ìdá àkásàwò títí tọ́lọ́run ò fi gbá a mú láàmú yóò fi lè tì ó tí òfin nílé bọ̀. Gbogbo ohun tí ń sọ yìí ò dùn mọ́ Ọlọ́run kò dùn máwọn ẹni Ọlọ́run ṣùgbọ́n wò láti fẹ́ gbà mú ọ̀tí gbà tọ́lọ́run ọba àrà fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run wa ni kò lọ ta lu Saheed Òṣùpá. Saheed Òṣùpá sọ fèmí báyìí pé gbogbo ohun tí ń wú yẹn òun máa kú òun máa ṣe kíní kan superstition ni òun ò nígbàgbọ́ nú ẹ̀ ẹjọ́ mo fẹ́ receive call lọ. Òṣùpá sọ fún mi pé gbogbo ohun tó ń sọ yẹn òun ò nígbàgbọ́ nú ẹ̀ n tó fà
ni wípé torí Islam gangan ẹni tí ń sọ sọ́lọ́hun tí ń sọ sànnábì yẹn ò dáa tá a bá dẹ̀ caution ẹ̀ because bẹ́ẹ̀ bá mú òkúta tó bá ń sọ sí ìyá ẹ̀ á ní followers òun náà ti ń gé ní followers ọ̀rọ̀ rẹ̀ ti ń wọ àwọn nǹkan létí pé àbúrò Ọlọ́run ni àbọ̀ Ọlọ́run ni but the defamation of character threatening to life ló fi lọ Saheed Òṣùpá kó máa kú tó wá dá déètì fún ṣó máa fi bọ́n pa ni ṣó máa ráwọn aya assassin kan lọ pa ni ìyẹn la fáwọn pé this is a great opportunity fún wa láti caution ọmọdé yìí láti fi caution ẹ̀ ìyẹn ló fà á ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba torí ọ̀rọ̀ rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìjọba ń wá ọ̀nà láti lè fi caution ẹ̀ ti yẹ mo ṣe nípa àtìlẹ̀ mo dẹ̀ ní wá jáde mo ṣe fídíò ọlọ́pàá mẹ́ta máa mú ẹ kò síbi tó lè sáré láyé wọ́n mú ẹ gbogbo táìmù táwọn mo ṣe fídíò pa máa mú yẹn àwọn èèyàn tó ń pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ wàláì nílùú Ṣakí tó ti jáde ọmọ Ṣakí Ọ̀yọ́ state ni àwọn lawyers wọ́n pè mí pé ẹjọ́ tá a bá ti mú àwọn kan fẹ́ra àwọn fẹ́ dá sẹ̀ríà àfọ̀ tó ló ń bà lú àwọn lórúkọ jẹ́ wọ́n pè mí láti palace ọba àwọn àfa oríṣiríṣi wá ń pè mí pé kí n jọ ìlú nìkan táìmù yẹn ló wá sáko ńlẹ ló sá lọ ní ogbó tó lóun jọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bẹ ọ̀gbìn nìkan ń sàn sí gbogbo àwọn kọ́mú. à ń wá gidi ni à ń wá gidi ni a ti tẹ̀lé ẹ̀ wọ́n ti track ẹ̀ àti mọbi tó wà lágbẹ̀dẹ ní Kòròdú. wọ́n lọ lé ẹ̀ wọ́n lọ mú wọn àbá lé wọ́n mú ajá náà sí ọmọ kékeré tí wọ́n bá rọ wá sí pé àwọn bàbá ní àwọn àtọ́lọ́hún lẹ́gbẹ́ àwọn bàbá ní ọmọ rẹ̀ kọ́ ọmọ níbọ̀ ni wọ́n jọ ń gbé ní wọ́n mọ ọmọ yẹn wọ́n mọ bàbá bẹ́ẹ̀ yẹ́ à lè pé láàfà kì í sáfà kì í sáfà a lè pè ní bóyá content creator tó ráàfà olóríire kan ní máa ṣe báwọn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ti blọ́ọ̀kì nọ́mbà ẹ̀ o. ṣé ń pè ní lẹ́yìn ìgbà tí. ó pè mí ebí mi náà ọ̀dọ̀ mi ló wá àwọn ọlọ́pàá dẹ̀ tẹ́lẹ̀ dọ́dọ̀ mi inú ọ́fíìsì mi báyìí náà ti mú. ó wá túbà ni àbí. ó wá pé bọ́sẹ̀ bá dọ̀ èmi ti kọ́kọ́ ń pè yọjú tó bá yọjú ó mọ̀ ẹ́ lọ sọ́dọ̀ Saheed bá ti yọjú báyìí á mú lọ sọ́dọ̀ ìjọba ni ẹjọ́ tọwọ́ bọ̀wé. iye Saheed gan. ẹjọ́ tọwọ́ bọ̀wé tó bá tọwọ́ bọ̀wé òun ò ní ṣe rádaràda mọ́ kìí sí fẹ́ gbé ilẹ̀ wọn you understand kó kàn tọwọ́ bọ̀wé pé gbogbo òun àbúrò Ọlọ́run òun kìíní kan òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò dẹ̀ ní máa ríran kú sí yàn mọ́ tó bá ríran kú rí sí àpò ara ẹ̀ ò ríran pé yàn lówó ò ríran pé yàn gba American visa èwo nìran kú tó wá ní yóò kú ni ó yóò kú ẹ mọ̀ pé pásítọ̀ kan ó jáde ńgbà yẹn pásítọ̀ yẹn jáde ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ Wàsíù Àlàbí Pasuma ẹ sọ fún pé kó ṣàdúà ẹ sọ fún pé kó ṣe kíni kó ṣàdúà Islam tí kò fara mọ́ gbogbo yẹn o Islam tí kò fara mọ́ gbogbo yẹn máa sọ pé òun ríran sí yẹn oúnjẹ kíni kan sítórì ní gbogbo yẹn Islam tí kò fara mọ́ o tó bá lálàá burúkú Islam ti kọ́ ẹni tí wàá ṣe o ti kọ́ ẹ ládùúgbò tí wàá ṣe àlá máa wá aláàbù máa wá látọ̀dọ̀ ṣàìtọ́ látọ̀dọ̀ èṣù tó bá lálàbù ìfún tó lásìra ẹ ìfún tó lásẹlòmí Islam ti kọ́ ẹ ládùúgbò tí wàá ṣe kì í pé wàá bọ́ sórí social media another topic mi nù another topic mi nìyẹn Islam kọ́ ẹ pé kaba yìí ni wàá wí kaba yìí ni wàá wí Islam dẹ̀ ti kọ́ ẹ gan kó o tó sùn lálẹ́ àwọn súrà tó máa kà kò sí yorùbá nù ẹ kúlú aláwọ àánú ẹ màwùsàtà ìlú kúlú àwọn méjì tí wọn wà ń bẹ Islam ti kọ́ ẹ ní gbogbo àwọn yẹn kátó wálé yẹn wá bọ́ sórí afẹ́fẹ́ ayé wọn sọ pé Ọ̀tá Òṣùpá òkú ni o January 10 January 10 January 10 lọ́wọ́ àtẹnu ẹ̀ God so good ó wá yọjú àwọn ọlọ́pàá tẹ̀lé wọn mú wọn wá gbé lọ station mo dúpẹ́ lọ́wọ́ commissioner of police ìlú Èkó ìyẹn náà ló ní interest lórí kéde àmọ́
débẹ̀ nígbà tó ń mú ẹni tó pèrè nígbà kejì ọlọ́run ọjọ́ kan péré tó sọnù sẹ́ẹ̀lì báyìí ó dákú ni. ó dákú. fídíò rẹ̀ wà ń bí náà wọ́n á gbé ń bẹ̀ wọ́n nà ń bẹ̀ ni. ibi tí ó sùn rí wọ́n á gbé ó di hospital tó bá lu ọjọ́ mẹ́ta mẹ́ yóò kú ọjọ́ kan péré láfítà gbà yẹn ó bá tọwọ́ bọ̀ wí òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó wá wá sọ́fíìsì mi ó bẹ̀ Saheed Òṣùpá lórí afẹ́fẹ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní wọ́n á bí pé kí ló fẹ́ ṣe àwọn ìyá rẹ̀ wá pè mí àtàwọn fámílì ẹ̀ wọ́n ní àwọn yọ̀ǹda rẹ̀ fún mi àwọn yọ̀ǹda ẹ̀ fún mi ọ̀la ẹ̀ mọ̀dẹ̀ rẹ̀ di pé ó dà èmi ó sponsor ẹ̀ máa mú ẹ lọ bí tí wàá ti gbogbo fáírọ̀sì tó wà lágbárí ẹ̀ yẹn a máa mú ẹ lọ lé kí o gidi tó máa lọ tí wàá kọ́kọ́ kó gbogbo fáírọ̀sì yẹn. kò kí wọ́n rán tẹ́lẹ̀ ni. kí wò. bàbá ohun tó bí ìbéèrè yẹn pé ṣé àáfàá ni torí pé ìsọ̀rọ̀ sí ẹ̀ àti reaction yẹ tó mú nǹkan. anybody lè jẹ́ àfa àlùwárà kí ni túmọ̀ àlùwárà kí ewé ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá tó bí ló ń jẹ́ Rafiu Awéràwò Jáwé Sọlá bí kíní kan ewé ni bàbá rẹ̀ ń jẹ́ ní Ṣakí babaláwo ni mùsùlùmí ni wọ́n lé wọn. mùsùlùmí ni wọ́n lé wọn you understand ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ máa ń payẹ́ ẹ̀lẹ́kùn lóògùn but adúpẹ́ fọlọ́wọ́n bá wí pé ọlọ́run lò wá àti fíìmù wa pé gbogbo rádaràda rẹ̀ lábúrò ọlọ́run rẹ̀ ní kíní kan yẹn ìyẹn ò wáyé mọ́ ó ti ń ṣe nǹkan mi o ó ti ń ṣe nǹkan mi o torí pé ìtawà plan fún ni pé kódà àti plan ẹni tó máa fún lówó lóṣooṣù tó bá lè dúró sílé kí àti plan ẹni tó máa gbalé fún kó lọ kọ́ ẹ̀kọ́ súnà tó lọ ànábì kó lọ kọ́ ìsìláàmù gidi yàtọ̀ sí rádaràda but igi tó bá ti gbẹ ó ṣòro owó ó dàgbà òní. ó máa dàgbà òní ẹni tó ṣàdéhùn bí àwọn ti rẹ́dì báyìí o òun ti ṣe ó ti bímọ o at least ó ti bímọ ọ̀yàwó ẹ̀ wà nuyún ó ti bímọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà táìmù yóò ní kí n fóun lówó ẹrù ọmọ alhamdulillah iléeṣẹ́ wa fún ní níta alágbára àbọ̀tá àgbà public donation fún àgbà public donation fún o torí pé tá a bá gba public donation fún irú rẹ̀ míì náà ó tún ṣerú ẹ̀ I encourage ẹ nìyẹn. ó wá bọ́ síta padà nítorí ká wá jáwọ́ lọ́rọ̀ rẹ̀ ni pé ìwọ tó wá sọ́fíìsì wa nọ́mbà 1 kọ́kọ́ ló kó lórí TikTok náà ó ní TikTok tó ló wà yẹn kọ́kọ́ kúrò ń bẹ̀ lọ kúrò lórí TikTok tó bá tó bọ́ sórí TikTok. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Owutu. Owutu Owutu. FM Lagos. Bye.